سيدنا محمد صلى الله عليه وسلم على آل سيدنا محمد صلى الله عليه وسلم ما صليت على سيدنا إبراهيم عليه الصلاة والسلام وعلى آل سيدنا إبراهيم عليه الصلاة والسلام في العالمين إنك حميد مجيد. آمين. لكم أو النبي الله أكبر صلى الله عليه وسلم wọ́n àwọn èèyàn kan bẹ wọ́n pè wọ́n sí tàbá yìí. Ilmu wakilu wala yujalla sultan. Àìsàn lẹ́ni. Allah asamutadiya. Bàbá wa ọba Ìlọrin Akíndéjì òwúrò. Ayé tàbí. Wọ́n tó bá pàṣẹ ṣé òun gbogbo tó ti gbòkú náà yẹ ọlọ́run sọ dáyìí. Ní Nàìjíríà ni mo wí o. Wàlá yìí tóbi. Akíló fàyọ̀ bíi kú. Akíló fàyọ̀ bíi kú. Yálà mọ̀ ẹ́ nínú ọ̀la ni ìdíwá bí mo kú tàjú. Wọ́n ní wọ́n fọ mo tún lọ bí yóò wá. Mélòó la mélòó la yé táwọn àti sọ́lẹ̀. Kò ní ta fẹ́ni tí ó ní ta fún. From January to December. Alábẹ̀lẹ̀ máa ń fún àwọn èèyàn kan jáde nínú ayé tó wá dé fúlàní ìyá ọmọ. Wọ́n wá fún wọn pọ̀lẹ̀. Akíló fàyọ̀ bíi kú. Láti máa ń fọ̀rọ̀ ìdílé tó kí n fẹ̀rẹ̀ ìdáwó wọ́n lè sọ ní àlẹ́ yẹn. Àwọn ọmọ ní àwọn tí wọ́n dáhùn ànábì lójú wọn tí wọ́n rò ó ẹ̀. Tí mi ò gbọdọ̀ máa kì í. Wọ́n ní láwùlà ìbàkíyà tó sọ ọ̀dẹ́hà. لكان الناس نعم أكرمكم الله. في أسوأ مما عليه لهانا. Èmi lọ́wọ́ tó ń sọ̀rọ̀ àwọn ọmọ náà. Àṣìlẹ́jà lọ́la ta lé lóògùn. Ní bá dáná ní ìjà bá jẹ́ òyìnbó mọ́ lọ́yìn ní káná ní ìṣòwò àṣìbẹ̀. Wọ́n mú ẹ̀yìn báyìí. Bàbá yìí, lóòrùn kan náà tẹ̀lé kò dáa o. Gbogbo ayé pẹ̀lú ọmọ àdùn, ìjọ mi yóò dà dùn. Ahálẹ̀ wọ̀ sí àlọ́ máa hàmà bí kò. Mo kí bàbá wa tí wọ́n wọlé lọ́wọ́ ní gbogbo àjẹsà. Yanle kuma ba di o yanle ko ba di oyanta oyayi baba wa ẹni àgbogbo ìlú ní lápapọ̀ onílànà ọ̀rọ̀ lára yẹn yín wá sí. Wàyí kan sọ́rí tó fi àmàlí. Fọ́sánù lọ́wọ́ àtàwọn fi kọ̀ wá ló fọ́. Bàbá الكل فخر العلماء فخر الدين
الله ربي والحنيفة ديني والحنيفة ديني هذا اعتقادي مذهبي ويديني بما تقولون تميلوا يا سيدي الله ربي والحنيفة ديني هذا اعتقادي gbogbo ojú kọ́lù lórí ìtọ́jà. مذهبي ويقيني nígbà ní ìtọ́jà kọjá lára èèyàn tí ó sì ń bọ̀ bó ti kọjá. nínú ayé yìí àbí ìta lóòótọ́ wọ́n ti wá sí ìkẹ́lẹ́ kó wọ́n ní náà sínú làhákì bí làhákì ànábì nìkan lọ́wọ́ kù. هذا اعتقادي gbogbo àwọn ànábì tó kù ni wọ́n ní tí wọ́n tọwọ́ bọ̀ ó ní wọn lẹ́nu tẹ́tẹ́ rẹ̀ ní wọn náà. مذهبي ويقيني Ọlọ́sẹ̀ tó wà lẹ́nu ìwọ òtún wípé máa tẹ́tẹ̀ dámà ní ìtẹ̀lẹ́díkà ẹni tí ò tí ì yé tí wọ́n ti bá fún ọ́fíìsì rẹ̀ ṣe. هذا اعتقادي Gbogbo ìgbà tó ti dánú yàrá tàbí ìfẹ́ wọ̀ wọ́n ti gbẹ́bẹ̀ ò ti mú. Wọ́n lọ bẹ́ẹ̀ ò bá lẹ́ni dánú yàrá fún orí ẹ̀rẹ̀ ló fò sí. مذهبي ويقيني Ọlọ́run ní jẹ́ kábàtà sáwọn orúkọ sí yóò rẹ̀. Ọlọ́run sábẹ̀ lẹ̀ fún wọn. Ọlọ́run pàtàkì àdẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀. Lágbàgbà mo ṣe é. والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Ọlọ́run tó mú ìdúró látàná. Bí a bá bẹ pọ̀ ìtàn ayé yín, ó bá tàbí yí àti ní gbogbo wà lórí rèési. Ẹ̀rẹ̀ mẹ̀ntẹ́nì rèési yẹn ẹ wá sọ̀tì lọ. Níbi tẹ̀ fi sọ̀tì yẹn tó fi pè é. Ẹ̀yin bàbá yìí ló máa ṣọ́ lò aṣọ gbó wọn sọ ní tuntun. إذا نسيتم من بدايتها إلى نهايتها فلا مد لله إذا نسيتم Ayé lọ sí ọ̀la rẹ̀ tọ́, ọ̀la tí ó ṣe é fi tọ́. Nínú ẹni táyé tàbí ò síbẹ̀. Ogun tó bá wọ̀ jẹ́ Al-Balagul Mubeen ló sọ̀rọ̀. Lóòótọ́ ní ìdẹ́bi tí wọ́n dé àwọn ọmọ mi tẹ̀lé. Wọ́n kí wọ́n ti bàtà náà tó sọ̀rọ̀. Ọ̀la iṣẹ́ ti tọrọ ibi àti báyìí ibi tó dání. Orí àgbà tó súnmọ́ bàjẹ́. Àmọ́ àkùyẹ fún kìíní ìlú. Kò sì gbà wá lójú, ànábì tó dáa kí wọ́n kọ́ ní ọ̀kan. Ànábì tó lọ́wọ́ àjùṣẹ́ tó ṣe yí pé nígbà tí wọ́n lẹ̀ lókun, tàkà fún wọn náà ó lẹ̀ wọ́n lókun ìtàn. Ó sọ fọ́lá wọn pé bá mi bọ̀ nà mọ́ wọn, Allahumma ahliqa òbí. Ọlọ́run kì í ṣe ìjẹ́ fún wa nínú ayé. Àbàdà sábùú tí ó wà dé sáwà ní ẹ̀mí àwa ó ti di tànà. Àwọn dà wọ́n ní wà láyé àti ẹ̀mọ́ wọn mọ́. Ọlọ́run àti òótọ́ sí ilé wa. Ọlọ́run àti ẹ̀rọ sáré dáadáa. Àbá yìí bẹ́ẹ̀ bá fi ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ ọ̀tá ló kù sí lọ́ba sí tọ́. I'm telling you. Bóyá ló mọ̀ pé nígbà tó sábọ̀ rẹ̀ oníbòdà nígbà tó bá lọ́rọ̀ tá rẹ̀ akú tó pàdé lọ́rọ̀ rẹ̀ tó yẹ kó wọn la gbọ́dù rẹ̀ ló pàdé rẹ̀. Ọ̀rọ̀ mi àjẹ́. Mo sọ nígbà wọlé tí ó rìn tí wọ́n tọ́ ọ̀rọ̀ abíyá rẹ̀ tí ò yóò. Fàyè nàlá ẹ̀rọ káàbí bàtọ́. Nínú ayé yìí,
bẹ́ẹ̀ni òògùn lè wọnú lé ní ó sì jáde ń bẹ̀ ẹ má rò kó ń bẹ̀ wọnú dídí ọgọ́rùn ọdún. kí ló yẹ kí àwọn bàbá wa yìí ṣe wò àmọ́ bọ́rọ̀ kọ́ bẹ̀rẹ̀ tóbi lọ yìí pọ̀ mí mo fi bàbá fún gbogbo àwọn bàbá tí wọ́n yọ̀ wọ́n àbá wa Abdulrahman ọlọ́run gbogbo ẹ̀yẹ ẹ̀yin ò ti gbé ẹ̀yin ti kọjá mo sọ bẹ́ẹ̀ nìkan mo ní ẹni bá jòkó lọ́ba tó lóun kì í sọba òun kò ní bí mo ti wà yọ ọba nílé I am proud of it ó gbé wọn ní banana tó sọ because ọmọ ọba nílé definitely king ìwọ́n ló mọ tó pẹ́ra ẹ̀ ló mọ tó kóra ẹ̀ sí àmì prince you gbà ẹ̀yin ti gbọ́ bàbá wa ń ṣàdúrà fún yín ẹ̀ ní bàbá àwọn ẹni bàbá wa yìí lè máa tẹ̀ ṣàtúndà ó kú ọ̀gá gbọ́dọ̀ mú kọ́ máa lè sórí. àwọn ọmọ ni wọ́n sọ̀rọ̀ tó fún mi jọ kan wọ́n sì délé mú dájẹ́ sí ẹ̀yìn dídá kan lórí tọ̀. wọ́n ní bá gbọ́dọ̀ ní èmi báyìí bá wa fẹ́ sùn lórí bẹ́ẹ̀ tí wọ́n á wò pé mo fẹ́ sí ilé mo fẹ́ sí ilé mo fẹ́ sí ilé tí wọ́n kú mi lágbára pé ọlọ́ba mi sùn níwọ̀n àwọn olùdíje ìlú bàbá òun láyé mi ti sí ilé. ọ̀rọ̀ dákìlì ọjà yìí tó sùn. فإن العين كاذبة وما بقلبي فإن السمع قوال. الحمد لله àwọn èèyàn tó súnmọ́ mi láyé pọ̀ ni wọ́n wà. àwọn ni àwọn dúpẹ́ fúnra àwọn bọ́lọ̀ pé àbọ̀lọ́kù sí o gbogbo ẹni súnmọ́ mi láyé lókè wọ́n kúrò ní kò tí kékeré wọ́n bọ́ sí kò lálá. wọ́n sì máa bí bọ́líbì. wọ́n pọ̀ nínú ayé òkùnkùn wọ́n bọ́ sínú ayé ìmọ́lẹ̀. fáyín náà sànù àbọ̀wọ́lù. alábìnrin ìta mẹ́ta ń bẹ nínú ayé yìí. wọ́n bí ènìyàn bá ti ní rúùsì kọ̀ọ̀kan yóò dún ní yàrá àtàrà. ọlọ́run fún láyé yóò láyé lò yóò láyé tẹ̀. wọ́n á sílẹ̀ àbúrò àti lọ́rùn wọn ní ìwé ìgbòlè. nǹkan mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta ọmọ oṣù bala àbàbá yìí. alhamdulillah. ní wọ́n ti kí àwọn àwọn Abdulrahman. aláwọ̀ ní bẹ́ẹ̀ wà yẹ́ o. ìdí ẹ̀mí kọsẹ̀ nínú ní àwọn àgbàlagbà. irú bàbá yìí méjì ni mọ̀mọ́ láyé. ẹ̀rù wọn máa bà mí nù. ẹni bẹ́ẹ̀ ẹni tó tóbi tí ó sì gbé tí tóbi sókè. tí wọ́n ń bá ẹni tí ò tó lè ṣeré wọ́n máa jọ jókòó sórí àga sẹ́mi fún òmùgọ̀ ọmọ ó bá jókòó tá àgbàlagbà tó ju bàbá rẹ̀ lọ yóò rò pẹ́pẹ́ òun yóò àgbẹ̀sẹ̀ lé lórí pé ààrẹ ọ̀rọ̀ tá à ń sọ lánàá kò ní kókó ti sórí. ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. aláwọ̀ ní nínú ayé a ní àwọn ojú bí alùpàdé sọ pé ayé nìyẹn wà wá nìyẹn alójúnú ayé àwọn ojú wa tó ṣe pé ẹ̀ gbọ́dọ̀ fi kún un lójú. وسنعين فايدة بأعيننا وأعواننا أنا بنور الله والصلاة والسلام بأعيننا يمكن ومبلغني كلا بأعينه وسيت على الجنوب الجاوي بعد أن أبدأ في بين يجوا وأتوقع وأمر علم الباطل والعين حق ọdún bẹ́ẹ̀ ìtumọ̀ lẹ́ni pé àwọn tí wọ́n bá yìí lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ní ayé rọ̀ lálọ́ sọ pé wọ́n lè ṣe ẹ́ wọ́n lè destroy ayé gbogbo tó ní kẹ́kẹ́ destroy ayé wọn ìjọba báyìí. àmín. ní a máa ti wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ga àdánwò dání tó mú ìdánwò dání ó lè ga ó sì lè wálé. ọlọ́run ìjọ wọlé. àmín. wọ́n fi olórí olùmọ̀lẹ́gbọ́ nínú ìkókó ìlànà mo ti ní bàbá nínú ibẹ̀ àfúrásì. ọ̀tọ̀ ní jàmíkì ọ̀tọ̀ lọ́ba ọba bọ́ba ńlẹ̀ ní ọba wá ti púpọ̀. tọ́ ẹgbẹ́ tó dára ọba jàmíkì ọba olórí. tí ìgbà òṣìṣẹ́ ti dàlú méjèèjì wọ́n kọ́ àlọ́ bí. ọlọ́run jẹ́ kí wọ́n tẹ̀sán ló ń tẹ̀sí nígbà. ọ̀dọ́dá ìwà ìlú náà. bàbá wa Sheikh Al-Balagul lẹ́yìn ọlọ́run yóò rẹ̀ lọ́wọ́ ọmọ àwọn bàbá wa ni wọ́n sì wà láyé ti pẹ́ ọlọ́run yìí ẹja bọ̀rọ̀. ọ̀dọ́dá ìwà ìlú náà. bọ́lá bí
Mustapha ní kéwú mi. Wọ́n ní ibẹ̀ ní àwọn kéwú ibẹ̀ nítorí náà àbúrò mi ló ké wọ́n ní yìnyín nítorí ní ọ̀rọ̀ wọ̀lá yìí wọ́n sì ti náà yẹ láti gbàdá. Ọlọ́run ní kí náà yìí. Ọlọ́run àwọn àgbàlagbà tẹ̀ ń tẹ̀lé ọlọ́dà ìlànà ìlọ́lá. Wọ́n ní ẹsẹ̀ àwọn bàbá wa àti bàbá wa ṣẹ́kẹ̀tẹ̀ ìkẹ́yìn. Àwọn àgbà àti pẹ́tipẹ́ ni wọ́n ọlọ́run ní bàjẹ́. Wọ́n ti bàbá wa àdàrò tí wọ́n ṣe má dà pọ̀ lórí ìgbòho ọlọ́run ní bàjẹ́ fún sá. Àti tí wọ́n wà fún àlápapọ̀. Mo kí bàbá wa al-Khalifa al-Akbar. Khalifatul Khulafa. Bàbá wa Zindo lẹ́yìn. Onímọ̀lẹ̀ méjì ni wọ́n pè ní mọ̀lẹ̀ púpọ̀ nìyí. Bí ẹ bá ti wà lábẹ́ ọgbà Ìlọrin onímọ̀lẹ̀ púpọ̀ bàbá àwọn olùkọ́ bàtẹ́ sà. Ẹ̀bà sàánú lẹ̀ fún wa. Àwọn náà ọlọ́run tó bàjẹ́ o. Ààrùn wọn àgbà wọ́n ti dàmí dàmí. Àlẹ́fọ̀ Muhammad sọ̀rọ̀ ètí jẹ́ kí ẹ̀ sábì. Ó lè fẹ́ mẹ́ta. Àkọ́kọ́ ni àrùn